His mother said no be poison. Ta ni ìyá ẹ̀? Kí ló fún yín l'assurance pé audio yẹn kọ́ náà lọ fi dúnàdúrà lọ́dọ̀ ìyá ẹ̀ pẹ̀lú gbogbo ohun tí ìyá ẹ̀ sọ. Ọlọ́run á jẹ́ ẹgbọ́n àgbà ọ̀kan gbọ́n. Ṣé tó bá gbọ́ díò tí yín síta pé ilẹ̀ pọ̀ ọmọ yín ẹ ní jáde pé kì í ṣe poison orí yín dàlú lórí yín orí yín dàlú. Òmùgọ̀ bíi tí yín lẹ pè wá ni ẹ wojú kẹ tó máa sọ̀rọ̀ ń bí. Wọ́n bá gbérú audio tí yín síta bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ àárọ̀. Lizzy Anjorin ti jáde o wá blast arábìnrin tí a mọ̀ sí ìyá Destiny Boy ó blast arábìnrin ọ̀hún o gidi gan ó dẹ̀ reveal àwọn secret kankan tí a kò tí ì gbọ́ tí a kò tí ì mọ̀ tẹ́lẹ̀ rí ẹ̀yin yẹn wá ẹ jẹ́ ká gbọ́ látẹnu Yèyé Mẹ́ṣọ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ. ẹ lọ bèrè ayé lọ́wọ́ ìyàwó Mohbad mo ṣe gbọ́dú ẹ̀ síta báyìí ó fetí mẹ́yìn ní pẹ̀ kò sọ̀rọ̀ dọ́là kò tó bẹ́ẹ̀ mo ṣe gbé ọ́díò ìyàwó Mohbad síta pẹ̀lú ọ́díò ìyá Destiny tó jáde yẹn wọ́n bá ní kó jáde kó wá sọ fún gbogbo yín pé ikú ọmọ òkun ikú ọmọ yín òkun ikú ọmọ òun òkan yín ẹ rò kórí iwájú ìbí orí ti yín ẹ ń ṣí òrìṣà àwọn ọlọ́gbọ́n ń sọ̀rọ̀ ẹ ṣí òrìṣà àbí ojú lásán lẹ́rù pa fi jókòó síbi a fi ń sọ̀rọ̀ ọ̀dẹ̀ bíi ti yín lẹ́ ń pè wá ìyá yẹn ò ṣe sọ bẹ́ẹ̀ kan tó gbé ọdún ẹ̀ síta kí ni purpose ọdún ìyá yẹn tó gbé síta is to help them to push narrative away from what really pa ìdìbò ẹ̀ ń ṣí èrè orí yín gan dàrú pẹ̀lú. ìyá tó gbé ọdún ẹ̀ síta jáde wá sọ̀rọ̀ ìyá tó gbé ọdún ẹ̀ síta jáde wá sọ̀rọ̀ ìtọ́ ti gbé ojú lásán lọ fi gbọ́dún ẹ̀ síta tó bá jẹ́ pé wọn ò gbé ọdún ẹ̀ síta ni tó bá wá sọ nǹkan tó sọ yẹn àní lórí òótọ́ ló sọ anything tó bá jáde lẹ́nu ìyá Destiny is out of duress ẹ kó sì kúrò ní tó gbá ìyá yín blọọkì òpònú bíi ti yín lẹ pè wá ni kí lẹ gbé ọdíò ìyá yẹn jáde fún initially kí ló dé tó jẹ́ pé Akeem tó ń ṣe kéèsì yẹn lénìí àárín òun àtọjú abẹ́ dàrú ojú abẹ́ ìsìbìtì Ìyábọ̀ abẹ́ ìṣí èrè ni ẹ mọ àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ mi abẹ́rù pàwọ́ ayé àwòrán bíi ti yín abẹ́rù pọ́pọ́lọ́ wá dọ̀bálẹ̀ bíi ti yín the mother has come out lẹ́yìn tó ti gbé ọdún ẹ̀ síta lẹ́yìn tó gbé ọdún ìyàwó Mohbad síta ẹgbọ́n kọ̀ọ̀kan lẹ́nu ọmọ ọlọ́mọ ó dúró wá ń pè ní ó tiẹ̀ ti ń pè yín sí pé kẹ wá ṣe DNA ìyẹn tún kọ́ pé wọn ò bí pọ̀ rí ìyá yín dà kẹ má ṣe DNA. ta ló ń jẹun tájá ń jù Lizzy ń sọ̀rọ̀ ẹ̀rù pa àkọ́ ìjókòó síbi àwa ń sọ̀rọ̀ ni à ń connect dot ni and let this serve as a lesson to you it's better you choose a good life than negative life. It's either you choose a good life to support glorious children rather than choosing a life to bring down the glorious children. Ṣé ìtàn ti gbé ohun ẹ̀ síta èyí tó jẹ́ pé láàrin ikú àti ìyè ló wà èyí tó jẹ́ pé mi mo ṣe ń gbà á lẹ̀ ń bí ìgbà tí mo ń gbà á lẹ̀ rò pé lásán ni mo fi ń gbà á lẹ̀ ni torí tí mi ìbá tètè gbà á lẹ̀ wọ́n á lò fi dá Nàìjíríà rú lẹ́yìn ìgbà tó ń release voice ìyàwó Mohbad lẹ́yìn ìgbà tó ń release voice ìyá Mohbad níbi tó ti gbé Mohbad lẹ̀ tí wọ́n ti àbúrò Mohbad pé kó wá jẹ́wọ́ tó ń release audio Mohbad níbi tó ti sọ wípé 10 years àná sí mọ́mì lẹ́yìn yẹn kọ́ ní ìyá Mohbad jáde ẹ̀bá mi wá dé rírà jáde abẹ́ ṣí èrè ń bí nìkan. ìyá Mohbad ò ṣe ní kán bó ń wá náírà ó ṣe jẹ́ lẹ́yìn tó ń rìlíìsì ọ́díò ọmọ ẹ̀ 10 years àná sí mọ́mì wọn ò ṣe ìyá Mohbad ò ṣe ṣe ẹ̀bá mi wá náírà ìyá Mohbad ò ṣe ṣe bẹ́ẹ̀ kan tó gbé 10 years àná sí mọ́mì àwọn ò lè ń play games mo pẹ́ ń ṣí èrè níbi
ẹ fẹ́ kí n bá ìrògùn ojú yìí. We know a lot, we decide not to talk. We know a lot, we decide not to talk. We decide not to talk, but we know a lot.